ọwọ́ ọlọ́pàá tẹ Túndé tó máa ń rọ ìbọn tà fáwọn jàǹdùkú. iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Òkèpà nílùú Òṣù níjọba ìbílẹ̀ Àtàkùmọ̀sà West nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé ọ̀dọ̀ àwọn ni ọ̀gbẹ́ni Túndé Àlàbí ẹni ọdún 42 kan wà tó ń ràn àwọn lọ́wọ́ lórí ìwádìí wọn láti lè fọwọ́ òfin mú gbogbo àwọn tó ń ra ìbọn tó bá rọ lọ́wọ́ rẹ̀. Aláròyé gbọ́ pé ó ti ṣe díẹ̀ báyìí tí Túndé ti ń rọ ìbọn fáwọn jàǹdùkú gbogbo láàrin ìlú kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ségi tọ́wọ́ àwọn ọlọ́pàá sì tẹ̀ ẹ́ láìpẹ́ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó ṣàfihàn àwọn ọ̀daràn gbogbo tọ́wọ́ tẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2023 yìí sọ pé àwọn ọlọ́pàá kan ló lọ́ọ́ fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Àkànwọ́ Lásùnkànmí ẹni 20 ọdún àti Mọ̀nsúrù Àlí ẹni ọdún 25 kan lágbègbè Òkèpà nílùú Òṣù níjọba ìbílẹ̀ Àtàkùmọ̀sà West lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2023 yìí tí wọ́n sì bá ìbọn àgbélẹ̀rọ kan lọ́wọ́ wọn. Alukoro ní lẹ́yìn táwọn ọlọ́pàá fọ̀rọ̀ wá àwọn méjèèjì yìí lẹ́nu wò ni wọ́n jẹ́wọ́ pé Túndé ló bá àwọn rọ ìbọn náà àti pé $30,000 làwọn ra ìbọn tí wọ́n ká mọ́ àwọn lọ́wọ́ yẹn. lẹ́yìn táwọn ọ̀daràn ọ̀hún jẹ́wọ́ tán làwọn agbófinró lọ fọwọ́ òfin mú Túndé nílé rẹ̀ tí wọ́n sì tún bá ìbọn mìíràn tó ń rọ lọ́wọ́ níbẹ̀. lójú ẹsẹ̀ ni wọ́n ti mú òun náà tí wọ́n sì jù ú sínú àhámọ́ wọn. wọ́n ti ní ìwádìí ń lọ lọ́wọ́ báyìí nípa Túndé láti mọ iye àwọn ọ̀daràn tó ti rọ ìbọn fún gan àti ibi tí wọ́n ń lo ìbọn náà fi jalè. wọ́n ní gbàrà táwọn bá ti parí ìwádìí tán làwọn máa fojú Túndé àtàwọn ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ ẹjọ́ kí wọ́n lè lọ́ọ́ fi mú kàtà òfin. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí gbọ̀nyìn.